Àǹtí Ṣeun, ọ̀rẹ́ ọkọ mi tó jẹ́ bàbá ẹni tí mo bímọ fún, wọ́n pè mí níṣẹ́jú ọmọ ọkọ mi tí ó yan ọmọ tí mo bí. Ó nà mí, ó fẹ́ẹ̀ pa mí. Ó lé mi ìyàwó ilé. Ó ní ìṣìnà wà lójú mi ló jẹ́ kí n sọ pé màá máa rò ó. Olóbìnrin tó bá lọ́kọ ńlé kì í rò ó kírò ó. Àǹtí Ṣeun, ó tún bẹ̀ mí kí n má bínú. Bàbá rẹ̀ rójú mi tó wú gbòǹgbò. Wọ́n ní kí ló ṣe mí, mo ní kò sí nǹkan kan. Mo ní kò sí nǹkan kan tó ṣe mí o, pé mo fojú mi mo fi gbá nǹkan ni mo ṣáà pa àwọn ọ̀rọ̀ yẹn. Lẹ́yìn ìgbà yẹn, ó láfi kémi àtọkùnrin yẹn jọ ní àjọṣepọ̀. Ó kọ́ mi ní nǹkan tí màá ṣe, èmi náà ṣe o. 500,000 ó lọ́mọkùnrin yìí kọ́kọ́ gbà lọ́wọ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ tó lóun fẹ́ fẹ́ mi. 500,000 nítorí òwò wọn tó ń bẹ lọ́wọ́ ẹ̀. Ilé wọn ọdúnlé mẹ́wàá ni, face me and face you náà kọ́ sí Kétu, ṣáìdì Alápẹ̀rẹ̀ ṣáìdì. Bọ̀ ilé tiwa Kétu gangan ni. Àǹtí Ṣeun, bọ́rọ̀ yìí ṣe ń lọ leléyìí. Nígbà tí bàbá yìí ti pè mí, mo ní mo mọ nǹkan kan pa ẹ̀, mi ò mọ anything tó ṣẹlẹ̀. God. Ọmọkùnrin yìí ti wá yàtọ̀. Ọmọ kan ni mo sì bí o. Tó bá ti dé ńgbà míì, á ti mu ọtí yó. Ó kàn máa pè mí ni. A ní dáàdì ẹ̀ wà ń bẹ̀. A ní òun àwọn bóyá máa sọ fún wọn pé ó fẹ́ lọ ṣe nǹkan kan. Ṣojú ọmọ yìí kéré ni. Ìwọ tó ti bọ̀rẹ̀ dáàdì mi lájọṣepọ̀, àbí ò bọ̀rẹ̀ dáàdì mi lájọṣepọ̀ ni. Mo ní bò mi ò fẹ́ ṣe é. Ẹni pé kí n ṣe é. Ó ní èmi ni mo ní kì í kó ṣe. Ìgbà tó wà lójú ẹ̀ tó fẹ́ ṣe kí wọ́n á ní kó má ṣe, kó fún mi ní poison yẹn kó pa mí. Mo ní jọ̀ọ́ lè wá change, jọ̀ọ́ lè wá di báyìí. Ó ní jọ̀ọ́ ló di báyìí. So máa dá mi lóhùn, àbí kí wọ́n bá dádì. Mo máa dáhùn, mo ń bọ̀. Okay, better. Ó máa sọ fọ́kàn mi pé mò ń bọ̀. Ìyẹn bàbá ẹ̀. Ó máa lọ yọba nínú yàrá tiẹ̀. Ẹni tó sọ pé tẹ́tẹ̀lẹ̀ tó ń bá mi lájọṣepọ̀ yóò mọ̀ kí mi pẹ̀lẹ́, báwo ni kinní kan. Ó ní ṣó máa dáhùn àbí kinní kan, ó máa ṣe gìrìgìrì ni. Ọ̀sánjọ́ mi tó bá lọ, tó bá ṣe bí ó lọ gbá bọ́ọ̀lù kò lọ bí kankan. Àǹtí Ṣeun, tó bá di lọ́sànjọ́ mi, tó bá ti ń wẹ̀ tán báyìí, ló máa wọ yàrá wá bá mi. Ìpè ṣe ká máa ṣe ìbẹ̀wò ní yàrá dáàdì ẹ̀ ni, tó bá wá dé ńkọ́. Àǹtí Ṣeun, kò sí táìmù tí ìbá mi lájọṣepọ̀. Kò dẹ̀ sí bí ò ṣe kí n ṣe é. Ó jẹ́ kó yé mi wípé ó ní òun ò mọ̀ pé ọmọ lẹ̀lẹ̀ ni mí kóun tó gbé mi kórí bẹ́ẹ̀dì. Ó ní àmọ́ òun ò ní pa mí o, àmọ́ òun á fàbúrò kú hàn mí. Ó ní òun á fàbúrò kú hàn mí. Ó ní èmi sọ fọ́kùnrin pé màá máa rò ó. Ó ní kí ló wà nú ẹ̀? Mi ò ní mo fẹ́ déètì wọn. Ó ní kò sí wàhálà. Ó ní òun á help mi. Ó ní ṣebí o fẹ́ dókò yìí náà ni. Ebókò yìí ló ń ṣe ẹ́. Ara ló ń rí ẹ. Dáàdì mi ò ṣe ẹ́ dáadáa. Èmi á bá wọn ṣe é dáadáa. Àǹtí Ṣeun, pé ìbá mi lájọṣepọ̀ nìyẹn. Ó wá ti rí pé kò mọ tí ẹni tó jẹ́ wípé tẹ́ ẹ bá rí ọmọkùnrin á máa dá yín lọ́rùn. Kò wá yé mi mọ́. Mo kọ́ṣẹ́ tán. Dáàdì ẹ̀ ní àwọn máa bá mi ṣe ṣọ́ọ̀bù síta. Ṣọ́ọ̀bù yẹn, yàrá tó wà ní kejì yẹn torí space wà níta wá lóòótọ́, àmọ́ kò space ta lè kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀. Wọ́n ti fọ àwọn tó ẹlòmíì tó ti gbé nǹkan sí ó ti fi síbẹ̀. So wọ́n wá sọ fẹ́ni tó ní yàrá first room. Wípé kó jọ kó lọ dáàdì yẹn ni o. Yẹn ọkọ dáàdì ẹ̀ tí mo bímọ fún. Ó wá sọ fún ọmọ wọn tó ń lo first room pé kó lọ nínú yàrá tó wà nísàlẹ̀ yẹn pé kó lọ bá
ẹ̀gbọ́n wọn kan bẹ̀ kán jọ máa lò wípé òun fẹ́ ṣe ṣọ́ọ̀bù fún ìyàwó àwọn ń bẹ̀. Àǹtí Ṣeun wọ́n wá sọ sitting room yẹn wọ́n wá sọ di ṣọ́ọ̀bù fún mi, wọ́n bá mi ṣe ẹnu ọ̀nà síta yẹn, so ìyẹn lè gba inú ilé wọlé, ẹ̀ tí lè gba ṣọ́ọ̀bù ìta wọlé. Wọ́n bá mi kùn, wọ́n bá mi ṣe gbogbo ẹ̀, mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi ńbẹ̀. Àǹtí Ṣeun, ibẹ̀ náà mo ti lóyún ẹlẹ́ẹ̀kejì, oyún yẹn ò rújú. Tí ó bá sọ fún mi pé ọ̀sẹ̀ yìí o, mi ò gbọdọ̀ bá bàbá wọn ní àjọṣepọ̀, wọn ò bí mi dá kí n bá wọn ní. Ẹ tún jẹ́ kí n sọ fún yín, òun ló sọ fún mi wípé ọmọ mi ti tó lóyún lé. Ṣé ò ní lóyún lọ́mọ ni? Ọmọ ti tó lóyún lé. Táìmù tá bá ti fẹ́ lóyún lọ́mọ, tí máa parí nǹkan oṣù mi tán báyìí, á rí pé mo parí báyìí, á jẹ́ kó yé mi pé mi ò gbọdọ̀ gbà fún bàbá àwọn àfi tí n bá tó lóyún. Bàbá dẹ̀ máa rojọ́, wọ́n máa ṣe gbé àwọn fẹ́ bá lájọṣepọ̀, ó ò gbà, wọ́n máa lọ fẹjọ́ mi sùn. A ní kí ló dé láti mo fẹ́ ṣe kíní kan, oníṣèjú wọn ló wá ti sọ ó gbọdọ̀ gbà. Mi ò ní gbà o, àfi tí n bá lóyún. Torí pósù tó tẹ̀lé mi ṣe nǹkan oṣù, àwa ṣe àwọn òkè. Wọ́n lè máa tọ́pù ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ti wá, as in, èmi ò rí nírí èèyàn tó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó ti wá burú sí i. Apá kan lélẹ̀ tí ìyá mi bá béèrè owó lọ́wọ́ mi, tó bá ní ìdí owó, máa ti lọ bá dádì. Mọ́mì mi ṣe kíní kan, ìgbà kan bóyá fún àwọn àbúrò mi. Mọ́mì mi nìkan ló ń tọ́jú àwọn àbúrò mi. Àǹtí Ṣeun, bàbá yìí máa fún mi lówó. Ọjọ́ kan mọ́mì mi pè mí pé àwọn ní ìdí owó, pé àbúrò mi àwọn ti gẹ́ẹ̀tì iye báyìí, wọ́n dẹ̀ nìkan ọmọ iye báyìí wá ní school. Ó dẹ̀ ti wọ́n pé bàbá yóò gbọdọ̀ bá mi lájọṣepọ̀. Ìgbà yẹn mi ò tiẹ̀ lóyún o, oṣù kan fẹ́ lóyún o. Ó ní dádì òun, ó ní lọ́sẹ̀ méjì dádì òun gbọdọ̀ fọwọ́ kàn mí. Bàbá ní tí ó bá mi lájọṣepọ̀, má béèrè nǹkan lọ́wọ́ wọn ní fún mi. Mo bá sọ fún bàbá kò ní ìdí iye báyìí. Mo ṣàgbà wọn bá mi lájọṣepọ̀, fún mi lówó yẹn. Mi ò mọ bó ṣe mọ̀. Mi ò mọ bó ṣe mọ̀. Àwọn ọjọ́ kejì, bàbá ti múra, àwọn ti lọ sí ọ̀dọ̀ wọn tí wọn. Wọ́n ti lọ owó dé. Tí mo bọ́ síta báyìí, mo ní kí n kí báyìí, ó dìgbà dúdú mi ni. Àwọn tó wà ń bẹ sọ pé ó ní kí ló kọ́ yín bẹ́ẹ̀. Àwọn èlò sọ fún bàbá ẹ̀ nígbà tí bàbá ẹ̀ dé. Ó pé sísì máa na ìyàwó yín, wọ́n á na ìyá alágbèjà o. Sísì na alágbèjà. Kí ló lè ṣe fún un? Bá pè. Kí ló fẹ́ tó ní? Ẹ jẹ́ má dán ọjà rẹ̀, mo bá wí ní, ṣé mi lè bá wí? Ò lè bá wí. Ìyàwó bàbá ẹni, ìyàwó bàbá ẹni, ìyá ẹni ni. So ìyá mi ní báyìí nísìnyí, ó pé kó má bínú. Bàbá ẹni kó bẹ̀ mí kí n má bínú. Ó bẹ̀ mí kí n má bínú. Bàbá ẹni tí mo ti dáríjì mo ti dáríjì. Àǹtí Ṣeun, ẹni tó jẹ́ pé bóyá ìgbà mi létí yẹn tí mo rà tí mo lọ ń ké ló ti wá bá mi nínú yàrá. Ló ti bẹ̀ mí, ó ti bá mi lájọṣepọ̀ nínú yàrá bàbá ẹ̀ náà lórí bẹ́ẹ̀dì bàbá ẹ̀ náà ni. Ó ní òun ti máa sọ pé òun fẹ́ kí àtọ̀ òun máa pàdé àtọ̀ bàbá òun lára ẹ̀. Lórí burúkú bàbá yẹn. Àtòkù máa kọ àmọ̀ lọ́run má lọ. Tí mo wọ́n ní kó wọn gbọdọ̀ fẹ́. Wọ́n dẹ̀ ti wá fẹ́ náà nìyẹn, tó di wọ́n bá ti rí. Bó ṣe wọ́n ràn ni. Bó ṣe wọ́n ràn ni. Very soon. Very soon. Wọ́n ṣì máa lọ báyàwó wọn lọ́rùn. Àwọn àgbàlagbà òṣìṣẹ́ wọn fi ń sọ náà nìyẹn. Ẹnu wọn fẹ́ sọ àwọn ọ̀rẹ́ mi pé obìnrin tèmi ti déètì ni bàbá mi fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ọmọ tó pè mí kọ́kọ́ fúnra mi mo jù lọ. Má ṣàmábìnú, mi mọ nǹkan tó ṣe mí. Mo ní òkè, mo wà nílé ọkọ. Tó máa sọ pé ó yẹ sí máa sọ pé rárá ni. Ó ní mo lè sọ bẹ́ẹ̀ ṣe òṣèṣọ pé rárá ni. Mo ní mo ní ìdí owó, wọ́n mi ní ìdí owó. Wọ́n mi bẹ́ẹ̀ mi báwọn ní ìdí owó. Bá búrò mi, ọmọ aláàbúrò mi school tí ó bá san wà ẹ̀kẹ́. Mo ṣe lè bá wọn. Ẹni pé tí màá gbà mí dádì ò ní fún mi lówó. Ó ní ṣé mo wá bá òun ò fún mi. Tí máa ṣe ìwé tó pé ojú yín kó ná lọ́wọ́ ni. A ní mi ò lè pè lórúkọ. Tójú yín kó ná lọ́wọ́ báwo yẹn bá yín sọ̀rọ̀. Kí ló kọ́ má bẹ̀rẹ̀ ṣe sọkún. Bá ní tí bá ti ní ìdẹ́ntì kí n rá bá wọn. Bá mi open account. No man ma account tá ń lò. Bá mi open kan ní wọn. Owó tó wọlé s'account mi tí ó mọ̀. Ó tún send owó sí mi. Ní apá kan, bàbá, ìyẹn ọ̀rẹ́ ọkọ tèmi, ọ̀rẹ́ bàbá tiẹ̀, tó ń gba owó lọ́wọ́ ẹ̀. Ìyẹn sì mú ọ̀rọ̀ ẹ̀ lọ síbi tó fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀ lọ o. Ó dà, ó ti padà mọ̀ pé
ọmọ ọ̀rẹ́ òun.